عقيدة علم ثقافة منهاجنا القرآن وسنة شعارنا الإسلام تمكين ثم الخلافة الإسلامية أهدافنا تحرير لأرض ثم الخلافة مثل النبوة لا لليهود ولا ملقينافة لا لليهود ولا ملقينافة جماعة تعاون فكرة عقيدة علم ثقافة منهاجنا القرآن وسنة شعارنا الإسلام تمكين ثم الخلافة الإسلامية أهدافنا تحرير لأرض ثم الخلافة مثل النبوة. الحمد لله. أدعو الله سبحانه أتركاتك فالنبي محمد صلى الله عليه وسلم يكي الله عز وجل أتري علي جتري كما بان نبي محمد كما بان ورالي ركو سما بان صحابة يوم يوالين الإسلام لوري سنة النبي محمد صلى الله عليه وسلم أكرا وإكبر السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ara wo fọ́nrán tí mufti Ìwó wà nínú rẹ̀ so àtàwọn ọmọ kéékèèké kan so tá a sì rí fúláàgì ìlú Palestine so tá a rí ń bẹ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ohun tá a wò yìí òun ni pé mo fẹ́ sọ àwọn mùsùlùmí lára nítorí ẹ mọ̀ pé tọ́rọ̀ náà bá lọ tó bá bọ̀ èyíkéyìí ibi tí fìtínà tí ẹni yìí fìtínà ìgbésẹ̀ tẹni yìí ń gbé so tí rìsọ́ọ̀tì ẹ bá jáde kò sí kó má kan àwọn mùsùlùmí, kò sí kó má fìtì sọ́rọ̀ àwọn mùsùlùmí. so kó tó wá dìgbà náà the best ni pé káwa bẹ̀rẹ̀ sí ṣe kíni ká bẹ̀rẹ̀ sí pàkíyèsí àwọn mùsùlùmí láti ìsìn lọ. Naam, gbogbo mùsùlùmí ayé ló mọ̀ pé àwọn ọmọ ìyá wa mùsùlùmí nílùú Palestine wọ́n wà nínú ìṣòro, wọ́n sì wà nínú ìdààmú, wọ́n sì ń kojú fìtínà tó tóbi látọwọ́ àwọn kèfèrí. gbogbo mùsùlùmí ayé ló mọ̀ bẹ́ẹ̀. so láàárọ̀ lọ́sàn-án lóru wọ́n ń pa wọ́n tí wọ́n sì ń gbógun tì wọ́n lójú méjèèjì. so in tí ó kàn fáwọn mùsùlùmí láti máa ṣe léyìíkéyìí ààyè tí wọ́n bá wà òun náà ni ìmáa ṣàdúrà fáwọn ọmọ ìyá wa yìí, ìmáa tọrọ ìbò àti ìṣọ́ Allah bẹ́ẹ̀dá fún wọn àti ìborí látọ̀dọ̀ Allahu Azza wa Jal. so ẹ wá rí irú ìranù tí mufti Ìwó tí wọ́n kó àwọn ọmọ kéékèèké jọ tí wọ́n wá ń ṣe yìí kò síbì kankan tí nǹkan yìí lè fi wúlò fún àwọn ará Palestine, kò sí àǹfààní kankan tó lè bí fún wọn tó tayọ pé ìṣe ẹlẹ́yàmẹ̀yà lásán ni tí ò ní ìtumọ̀ kankan, tí ò ní àǹfààní kankan, tí ò ní wúlò kankan tí ó ṣe kíni tí ó bí fálẹ̀ ọmọ. àti ìṣe pé káwọn èèyàn rí i pé àwa náà tiẹ̀ fẹ́ràn Palestine, àwa náà tiẹ̀ fẹ́ràn àwọn ará Gaza so eléyìí kọ́ ni ó justify ìfẹ́ tẹ́ ẹ ní fún àwọn Palestine. àwọn kan bẹ tó yà sí pé so kò sí ìrun wọn tí wọ́n kí nínú àwọn ìrun wákàtí wọn ti tòjọ́ àfi kó já sí pé wọ́n fi ọ̀rọ̀ Palestine sínú rẹ̀ tí wọ́n máa fi ṣe kíni tí wọ́n máa bí Allah bẹ́ẹ̀dá ibi ká Allah bẹ́ẹ̀dá kó má ṣàgbé wọn borí. so kó wá já sí wípé ìwà kó àwọn ọmọ kéékèèké jọ, àwọn ọmọ tó yá sí pé wọ́n bùkátà sí kí wọ́n ṣàlàyé ẹ̀sìn fún wọn, àwọn ọmọ tí wọ́n bùkátà sí kí wọ́n ṣàlàyé tí ń jẹ́ súnà nẹ́bì, tí ń jẹ́ ìlànà nẹ́bì ọ̀sẹ́lẹ̀mù fún wọn. kẹ wá kó wọn jọ kó wá já sí wípé ìranù báyìí kẹ há fúláàgì lé wọn lọ́wọ́ lórúkọ wípé
so ẹ̀ ń protest fún ìlú Palestine nǹkan kan bẹ́ẹ̀. So àwọn wo lẹ̀ ń protest ọ̀hún fún? Ṣé ìjọba Nàìjíríà ní ń pa àwọn Palestine? Tẹ́ bá fẹ́ protest, ẹ wá bẹ́ẹ̀ ṣe gba visa kẹ́kọ̀ọ́ lọ sí Israeli kẹ́ lọ protest nínú ìlú Israeli against ìjọba Israeli wípé wọ́n ṣe ń pa Palestine. So àbí kẹ́ tẹ́ bá fẹ́ jà fún Palestine, so ẹ wá bẹ́ẹ̀ ṣe gba visa Palestine kẹ́ lọ ṣe jihad. So àmọ́ kẹ́ wá kàn jókòó kẹ́ máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ìranù kan tí ò ní ìtumọ̀ òsì kan rédèrèdè kan tẹ́ sọ pé ẹ̀ ń ṣe nǹkan. So àwo ò ní máa wò yín ìran kákàn dákẹ́ kẹ́ máa ṣe kíni kẹ́ máa ṣe gbogbo àwọn jagbọ̀jàgbà àti pàǹtí yìí. So nítorí tí repercussion aburú nǹkan yìí tó bá fi lè ṣẹlẹ̀, so ọrùn àwọn mùsùlùmí ni wọ́n sì sí kó tó wá dìgbà náà yóò dá ká máa ṣe kíni ká máa pàlọ́ ó mọ̀ lákèésí láti ìsìn lọ pé eléyìí ṣe ìlànà àwọn mùsùlùmí. So náà àwọn ọmọ ìyá wa ní Palestine wọ́n wà ní ìṣòro, kí wá ní ẹ̀tọ́ tiwa táwo sí bẹ́ẹ̀? Ẹ̀tọ́ wa ní pé ká máa ṣàdúrà fún wọn, ká sì máa bẹ Allah bẹ́ẹ̀ dà fún wọn, ká Allah bẹ́ẹ̀ dà kó ṣe kíni kó là wọn, bẹ́ẹ̀ dẹ̀ ni kó ṣe ìṣípayá fún wọn, kó sì ṣe kíni kó sì ṣe ìṣẹ́gun fún wọn. So kì í ṣe gbogbo àwọn rédèrèdè pàǹtí tí ò nítumọ̀ tí ò tiẹ̀ ní àǹfààní kankan, mi ò tiẹ̀ rí àǹfààní kankan bí gbogbo jagbọ̀jàgbà yìí ń tẹ̀ kàn kó káàkiri. So àwa ó sọ òdodo fún yín, kò sí ní tó kàn wá pẹ̀lú pé kìnìkan, so òdodo bẹ́ẹ̀ là ń wí fún yín yìí. So ẹ wá ń sọ rédèrèdè kan pé so dúdú tí ń bẹ ń bí flag Palestine yìí òun ló signify kìnìkan, rédèrèdè lẹ́yìn ṣe àfáà tẹ́ bá ríyàn sọ fún yín. Tọ́ Allah bẹ́ẹ̀ dà yóò fọ́nà mọ́ yín.